زلزلتني والعقل بزلزال زال بالنوى زلزلتني والعقل بزلزال ọláyé oníbi tó ti máa ọláyé oníbi tó ti máa ipò ayé oníbi tó ti máa àgbéga ayé oníbi tó ti máa bàbá yìí ogun sàmì malẹ̀ sá lálẹ́ Kùránì ìgbé wọn ga ọláyé oníbi tó ti máa ipò ayé oníbi tó ti máa àgbéga ayé oníbi tó ti máa bàbá yìí ogun sàmì malẹ̀ sá lálẹ́ Kùránì ìgbé wọn ga. جزيت من أعلق بي bàbá ìmáàmù àgbà alábẹ́sàrí ṣàtúnṣe gan nínú ilé Ayílára àbọ̀dá bàbá ìmáàmù àgbà wọ́n ló dé inú ilé láàyè yìí kí ìlú ọmọ ìyẹn lé Ayílára jẹ tí bàbá ìmáàmù àgbà ṣètò ilé lọ́tọ̀ wọ́n má dàpọ̀ mára wọn torí bẹ́ẹ̀ kí inú ilé ọmọ bínú kò dé inú ilé Ayílára ni. Ǹjẹ́ wọ́n ti mú ìmáàmù lọ ní ìlú ti sàmúlẹ̀ Ayílára lọ. Torí bẹ́ẹ̀ ilé Ayílára lókè àgbẹ̀dẹ 100,000 naira ilé Ayílára ìsàlẹ̀ àfàn 100,000 naira. جزيت من أعلق بي جزاء من يبني على رؤوسه وقلت للخل فما كان لي على وفاء الكيل يوم باسه وما يغني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ìṣẹ́jú márùn-ún máa lò inshallah inshallah máa sì fẹ́ sí ní ti sójà àtàlùmọ́bì láti jókòó láti gba ìyọ̀ǹda. Gbogbo bí bàbá wa Sheikh wa Daoud ti ń sọ̀rọ̀ nípa bàbá ìmáàmù ń sunkún. Ẹni tó bá ní ojú inú dáadáa. Bára mi sì máa yá sọ̀rọ̀ tó kìí yá sílé. Gbogbo ọlágò sọ̀mọ́ lókun, níjọ́ àti bímọ láti sọ. Àmọ́ táwọn yẹn bá bá farabalẹ̀ ṣẹ́jú márùn-ún náà ní ìyàtọ̀. Torí náà àwọn àsìkò táwọn ẹ̀ka Muhammad sallam tó lájú àwọn ọ̀gá. Sallallahu alaihi wasallam. Àwọn ìrìnàjò, ànábì sọ pàdé ààrẹ máa tètè gbà. Ẹlẹ́ẹ̀kejì, tẹ́yìn bá ti pàdé àfáà tí wọ́n gbé ẹ̀kọ́ kalẹ̀ onídìí ọ̀wé sí táìmù wọn torí pé òtòjú wọ̀ sọ nípa Ọ̀yọ́ nípa Abẹ́òkúta nípa Amẹ́ríkà ìsìláàmù nìkan ní uniqueness yàtọ̀ fún gbogbo tí yẹ́sẹ̀ ayé. Ya Rabbi ya Rahmanu ya Rahmanu. Ìtí ń pè mí lára ẹgbẹ́ náà ní kí ọba yẹn fẹ́ bẹ̀rù mi. Ọba yẹn ò ní kọ́sítọ́mù. Wọ́n mọ̀ ń sìn, wọ́n mọ̀ ń ṣe. Òkè ọmọ pààyàn lẹ́kùn. Ya Rabbi ya Rahmanu ya Hannanu. Ìgbà ọ̀pọ̀mọ̀
sọ ọlọ́mọdé ọgbà jẹ́ láíláí. يا من هو المنان لا ديان. Agbada tẹ́mi náà wọ̀ wá lónìí. Bí èmi náà kọ́ wájà lábí àmọ́ wọ̀. Torí mo kọ́kọ́ fún mo kiri díẹ̀. Mo ti ọ́ọ̀lù bọ́sàrọ̀ mọ́sálásí kéréje pẹ̀lú ẹ̀bẹ̀. Kí n tó wá tẹ̀gbọ́n náà ẹ̀bẹ̀ yìí náà pọ̀. Ẹ jẹ́ mi lọ ilé ayé lára kí n lọ kọ̀ǹfàmù. Nínú wá lóko ilé ayé lára náà mo ti dídé yìí. Mo ti fi wáyìn náà. Bàbá wa náà mú àgbà. Bàbá wa tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ mi, àwọn ni wọ́n lọ yọ. Bàbá wọn ló kó wọn lè jókòó yìí. Gbogbo ọmọ akéwọ́tọ́ lọ́dọ̀ àwọn olókùn mímọ̀ sí pọ̀ tó. Ẹni tó láàyè ní bàbá wa tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ mi yóò sí. Ó dàbí lọ́dọ̀ bàbá wa olókùn mímọ̀ sáláìsì àgbà. Wọ́n dá òkú wọn dúró dàbá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn. Tí bàbá wa tó jókòó yìí nìkan bá gbà fún bàbá wa Ayílára gbogbo ṣùgbọ́n Nàìjíríà ló gbà fún wa. Bàbá láyé gbà mí. Tí bàbá wa olókùn mú lè má da ohun wọn lẹ́ẹ̀kan abẹ́rẹ́ méjì, àtọ́kọ́ bàbá wa lè bá àyà àṣẹ àrùn, àtọ́kọ́ lè bá wa lé mi. Mo máa ń ṣàdúrà tẹ́tí bàbá ṣe báwọn. Bàbá tó bí wa, bàbá tó kọ́ wa, bàbá olókùn mímọ̀. Ẹgbẹ́ kan náà yàrá kan náà ni. Ya Rabbi ya Rahman ya Wọ́n lórí ọkọ ọmọ mi tí mo fẹ́ sọ lóko, ààrẹ mi tí ó dà. Ọba yẹn tún wá pàṣẹ fún wa pé ọ̀tọ̀ ọmọ tá a fẹ́ sọ lóko rẹ̀ yóò tún wáyé. Lásìkò tí gbogbo wa tí ó wà nínú àwẹ̀, tọkùnrin wa tí ó wà nínú àwẹ̀, tóbìnrin wa tí ó wà nínú àwẹ̀, pàápàá wa tí ó wà nínú àwẹ̀. Ya Rahman ya Hannan ya man huwa al-mannan ya dayyan. Má jẹ́ kọjá dáàbò tí mo wí. Ẹnu mi ò tó sọmọ ló kọ mí. Ìfẹ́ tí bàbá wa Ayílára ní sí mi. Mo sì lọ́ọ́ bá ìgbà nǹkan ti lọ́wọ́ ara wa. Suratul Fatiha. Wọ́n bá gbogbo wọn kálẹ̀ ẹ̀kan náà. Ọlọ́run máa ń tọ́gbà lérò pé fi ránṣẹ́ sí Mẹ́kà àti Mẹ́dínà lásìkò ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ yàrá wọ̀ ló Ògbómọ̀ṣọ́ tó bá rí bá àyà yìí ti ń ṣe, tó bá rí báwọn ọ̀dọ́ ti ń ṣe. Èyí ọmọ wa wò ló bàbá wa ṣe wàdà ọ̀rù bí wọ́n ti ń sọ ọ́. Ìtí ọmọ wa yà ìlẹ́nu ni pé lọ́ọ̀lù mi ọ̀dọ́ yìí ṣe báyìí. Ọ̀la yóò dà. Nígbà tí wọ́n ń ṣe báyìí bá dùn Muhammad àti ẹ̀rọ ní àlùmọ̀dé ìyẹn tún àlùmọ̀nà wàrà. Tí ìlú Màdínà bá di àlùmọ̀nà wàrà lẹ́yìn, máa wọlé mọ́ra bá ànábì yìí. Inú ẹni Ọlọ́run lò fọ́kàn fi balẹ̀. Táwa fi balẹ̀ fọ́kàn bàá náà fi balẹ̀ bẹ́ẹ̀ áá. Ó sì kó yẹn kàbìtì. Ọwọ́ akọ́làrí Ọlọ́run ti gbogbo àbáwá ìmọ̀. Àṣẹ táwa náà bá dúró lórí òtítọ́. Àṣé táwọn náà bá ní tọ́lọ̀ wí láwọn wí. Àṣé tọ́lọ̀ bá ní tọ́lọ̀ bí wí láwọn náà máa wí. Àṣé fífèsì ayé bàbá wa kọ́lé àṣé rí náà ní tiwa náà ó rí. Wọ́n lé yọ̀rọ̀ bí. Ọlọ́run ọwọ́ á mú ọmọ yìí wá. Òun ọmọ yìí wá. Ó mú wọn lásìkò. Tọ́ta ń ṣépè. Tọ́ta ń pè táwọn wí nì. Ẹ̀rù ń bà mí bí mo ṣe láyà díẹ̀ tó yìí. Ẹ̀rù tó bà mí nígbà mo gbé pèpè mọ́kọ́ pa. Mo tún kàn mí, mo tún pa, mo tún kàn mí, mo tún pa, mo ní ha. Òye àti ẹ̀ẹ́kẹta tí wọ́n á fẹ́ bá ní ẹ̀fẹ̀ bá rí ká ẹ̀kọ́ òwò ní ha. Ẹni èmi bẹ́ẹ̀ sọ wípé èpè yìí mọ̀kànlọ́mọ̀ là á fún bíbí yìí. Èrì bí ìgbà àdúgbò ọ̀pọ̀lọpọ̀ àti àṣẹ ọba tí wọ́n lè wọ̀ bá a sì kẹ́kọ̀ọ́ mi o. Yẹ ìjọ ká àgùdọ̀ ọ̀pọ̀lọpọ̀ àti lórúkọ wa bó lè fún mi. Nítorí mo fi sọ fún Ọlọ́run pé dà bàbá àfà àgbà lọ́yọ̀ lọ́ọ́lọ́ à ń kókó ni wọ́n wà bàbá wa àgbà
amúlòkó wọ́n sì wọ 156 years wọ́n sì ń bẹ láyé ìdísí alámúlòkó wọ́n sì ń bẹ láyé babalámúlòkó. Ó kéré parí wọ́n ti ṣe ìyàwó ọmọ tí wọ́n bí wọ́n ti ṣe ìyàwó fún ọmọ àtọmọ wọn bí ó ti wá di ìpele kẹrin ọmọ wọn ọmọ tẹ́lẹ̀ yẹn bí ọmọ tẹ́lẹ̀ kẹta ń bí ọmọ tẹ́lẹ̀ kẹrin ń bí bàbá sì ń bẹ ní ìjà àfa àtàlẹ́ wọn kàtẹ́rà wọn jókòó tí mo fi súrà tó fàdé àsọ̀bọ̀lọ̀ wọ́n lọ tọ̀mọ́lẹ̀ tó yà yìí bá mi tàn ọ̀dà yìí. Ọ̀dà àárọ̀ bá mi tàn á kí gbogbo ọtí ń tẹ̀lé yóò bí lọ ní yà. Àwọn ọmọ tó nífẹ̀ẹ́ tó yà yìí káàárọ̀ ọlọ́run kó sí jáde. Ó bá yẹ pé mímú nǹkan mí ìmọ̀ ọlọ́run tóbi lọ́dọ̀ rẹ̀. Mímú nǹkan mí téèyàn mú nǹkan mí ìmọ̀ wọ ọlọ́run nípọ̀ ó tóbi níwájú rẹ̀ ọlọ́run jáde ayé ọ̀gá. Ìgbàgbọ́ bẹ́ẹ̀ náà lórí ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wọ̀ nìkan nínú ayé tèmi náà bí mo ṣe wú orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. Ọmọ tí bàbá mi ó gbọ́ ọkọ wọn jáde. Kápá sọ́kùn ìfọ̀jà tó ní sẹ́ni kẹ̀kẹ́ tí ò ní bá mi kà ní méjì. Àníyàn tí mo fi ká méjì ni pé tó ọgbà lérò tó fi sọ̀rọ̀ kalẹ̀ ní Mẹ́kà. Àti tí wọn lọ́n gbà lérò tó fi sọ̀rọ̀ kalẹ̀ ní Madina. Bá ń jọ ọ́ báyìí tọ́jú ọmọ tí bàbá mi. Àgbà wọ́n gbé wọn ẹ̀yọ́ mà sọ́kùn ìfọ̀jà àwọn túbà gbogbo alájọ káwọn. Ìyọ́n wà máa ka tí ń bẹ lọ́kàn mi pẹ̀lú àṣà tí mo ti mú lọ nínú ọkàn mi. Àwọn ni wọ́n ẹ má ti sinmi wà wọ́n mo fi ọlọ́run ọba bẹ̀yìn ẹ̀yìn lẹ́sọ̀ọ́. Nítorí pé ọ̀tá mi ọ̀ lọ gbọ́ ni pé ọ̀ǹtọ̀ yọ lọ sọ èmi tí mo jókòó yìí bàbá ìmáàmù lọ wá sọ orúkọ ọmọ tèmi náà bí mo tó sọ ní tọ́lẹ̀ à. Tí bá tó bí mi ìgbà yín kò sọ ní Yunus. Nítorí pé àdúà bẹ́yìn ẹni kò etí bẹ́ẹ̀ lọ́kàn wọn yẹn gbẹ́gbẹ́ fún mi. Àdúrà tó lólùfẹ́ méjì bá ṣe ṣe ọlọ́run mọ̀. Mo wá sọ fún wọn lónìí ní gbogbo tẹ́lẹ̀ ṣe yé mi ò sí lásán. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run mú yín ní nǹkan. Tó ẹ pé ìyá máa gba nǹkan ni àbọ̀ ògbómọ̀ bàbá wa ní lábẹ́kúta ọ̀yá yín ni. Ọ̀yá yín. Mo ti rí àwọn ńlá tẹ́ ní Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ mọ yìí. Náà pọ̀ tí ń bẹ lórí Facebook lọ Ògbómọ̀ṣọ́ ọmọ pé tí ń bẹ lórí Facebook irọ́ ni. Bá ọba tó Ògbómọ̀ṣọ́ ọmọ pé kàrin àwọn èèyàn sàn tọ́lá ẹ̀sìn yé wọn fẹ́ràn bàbá wọn ìgbọ́n mọ̀ Ògbómọ̀ṣọ́. Tí mo sì gbà yín kọ́kọ́ lóògùn ọlọ́run àdúrà yìí lọ́gbà bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Abukọ́kùnmù lọ́wọ́ lè tẹ̀lé. Ẹgbẹ́ bàbá wa àgbà igi ogun. Bàbá mi àgbà igi ogun. Ìjọba àgbà olókùn máa gbà fún kí yín. Àwọn bàbá àgbà lẹ́yìn kàmí ní àwọn bàbá àgbà olókùn ní máa gbà kí yín. Ìjọba àgbà láyé ìgbà ní àgbà fún wọn kí yín. Àwọn bàbá àgbà lẹ́yìn kàmí àgbà fún wọn kí yín. Ẹyin ọmọ bàbá òde rán ọmọ rẹ̀ ṣe. Bàbá òde rán ọmọ rẹ̀ ṣe. Kọ́mọ̀jẹ̀. Àgbẹ̀ ẹbí túláàsì jẹ̀ nílì. Bàbá mi rẹ̀ fi túláàsì bí àwọn ní. Ìdí àgbàlagbà ọmọ àfà. Ìdí àgbàlagbà ọmọ àfà. Tọ́lọ̀ ń fi sára yín. Tọ́lọ̀ ń fi sára yín. Àpọ́nlé bọ́lúwa ṣe fún yín. Àpọ́nlé bọ́lúwa ṣe fún yín. Ilẹ̀ fi ní kí n bá yín gbé jáde. Ní bàbá lẹ́fi ní kí wọ́n bá yín gbé jáde. Ọmọ ní ìṣẹ́jú kan. Ní ìṣẹ́jú kan. Àti bàbá wa àgbà igi ogun. Àti bàbá wa àgbà igi ogun. Àti bàbá tí wọ́n kọ́ bàbá wa ìgbọ́mọ àgbà. Àti bàbá wa tí wọ́n kọ́ àwọn ìgbọ́mọ àgbà ní kéwú. Ẹ bá náwó bàbá yẹn. Wọ́n ní ẹgbẹ́ bàbá yẹn. Ọ̀nà ẹ̀sìn ló di di kótókó. Ọ̀nà ẹ̀wọ̀n wà wọ̀ ọ́. Ẹ̀sìn báyìí. O ti ṣe báyìí. Àbáwò àbáyé. Báńkì 10,000. Ọ̀nà ẹ̀wọ̀n ń jẹ́ 10,000 fún un. Torí àwọn bàbá ní wọn kọ pé àníyàn àwọn bàbá lè kẹrù lọ́mọ. Lẹ́kẹ̀ ẹ̀rù bọ́lá. Wúwà wá kò sí sí ìwé òye wọ́n fa. Owó ni wọ́n fa. Bàbá àti òkèrè wà ọ̀nà làzà. Àríyàwó bàbá ní kẹrù lọ́wọ́.
kúrò ní ìwọ̀fà bàbá tó tẹ̀wọ̀ wà fọlọ́lá sàánú wọn. Ọlọ́wọ́ jẹ bọ́dà bí ọ̀yọ́ wọ́n fẹ́. Ọjọ́ wọn fẹ́. Gbogbo ìmọ̀mù kan sì fẹ́ fi fún wa níyà. Gbogbo ìmọ̀mù kan sì wọ́n yẹ fi fún ọlọ́wọ́ àti ọ̀bá tó ní kúrò ní ìwọ̀fà bàbá tó tẹ̀wọ̀ wà fọlọ́lá sàánú wọn. Àníyàwó bàbá ní mẹ́rin lọ́wọ́ àti ọ̀bá ó sì kúrò ní ìwọ̀fà bàbá tó tẹ̀wọ̀ wà fọlọ́lá sàánú wọn. Bàbá mi kéwù lọ́mọ kí ọba ó sì kúrò ní ọba. Bàbá tó kẹrù wá ọ̀rọ̀ lásàánú. Àníyàwó bàbá mi kéwù lọ́mọ kí ọba ó sì kúrò ní ọba. Bàbá tó kẹrù wá ọ̀rọ̀ lásàánú. Wọ́n lówó yẹn lọ́wọ́. Bàbá mi kẹrù lọ́mọ kí ọba kó sì kúrò ní ọba. Bàbá tó kẹrù wá ọlọ́lá sàánú. Àníyàwó bàbá mi kẹrù lọ́mọ kí ọba kó sì kúrò ní ọba. Bàbá tó kẹrù àkókò kùnà. Orúkọ bàbá wa àgbà yí ogún àgbà. Lórúkọ ọjọ́ bàbá wa yí lógún àgbà. Orí bàbá máa fún yẹn lẹ́yìn kí ojú bọ́lọ́dọ̀ ọlọ́run. Bàbá máa fún ẹ̀ lẹ́yìn kí ojú bọ́lọ́dọ̀ ọlọ́run. Mélòó àbá tí wọ́n kẹ́ onílé wọn, àbá àgbà ni wọ́n lánàá. Mélòó àfà tí wọ́n kẹ́ onílé wọn, àfà ìgbà ni wọ́n lánàá. Tí wọ́n jẹ́ àfà àmàlónì. Kí ẹ bá sọ pé wọ́n kẹ́ fúri àlọ́ Ṣé bá ní wọ́n kẹ́ fúri àánú nílé wọn? Olúwa tí ó sì pàdé màdé nínú ilé. Olúwa tí ó pàdé màdé nínú ilé yìí máa jẹ́ ojú. Bàbá wa àgbà. Lágbàjì àgbà. Lágbàjì àgbà. Ọlọ́run ní parẹ́ láíláí. Ọmọdọ́mọ yín. Àtọmọdọ́mọ yín náà. Ló pé káàlì kò sí. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi alayhi. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alayhim. Ghayril maghdubi alayhim waladdallin. Ojúbà náà ni àbí. Ní wọ́n ti dé yẹn. Ojúbà lóore. Lóore lókun lọ́wọ́ ọ̀dọ́. Àná ìgbẹ́ dáadáa. Àwọn ọ̀bẹ̀rẹ̀ yìí sọ̀rọ̀ ìbọ̀lì rásọ̀ ọmọ. Dojúmọ̀ lóore fún òní ọ̀dọ́. Àná ìgbẹ́ dáadáa. Àwọn ọ̀bẹ̀rẹ̀ yìí sọ̀rọ̀ ìbọ̀lì rásọ̀ ọmọ. Dojúmọ̀ lóore fún òní ọ̀dọ́. Àná ìgbẹ́ dáadáa. Káwọn abéyé ṣògbọ́n kọ́ni ọ̀rọ̀ ọ̀rọ̀. Ọdún ìyọjọ́ wa dọ́gba, bàbá wa àgbà ní kí ogún, bàbá wa àgbà lẹ́yìn gbà mí, wọ́n ló kọ́ ọmọ bàbá wa ìmọ̀mú àgbà yóò máa jẹ́ tọ́ Iran, ẹ̀jẹ̀ kájọ pé tọ́ Iran, Ọmọlólú, Olúdèjì, orúkọ tí Àdùkẹ́ ìdílé sọ̀rọ̀. Àyàfọ̀lá ìdílé lókè yọ ọ́rùn sẹ́. Àdùnní ẹ̀dá kẹjẹ jẹ́mi dáadáa. Àdùnní ẹ̀jẹ̀ fún mi lẹ́ẹ̀kan sí Fáyírẹ́s. Ọmọlólú, Olúdèjì, Àdùkẹ́, Àdùnní, ọmọ bàbá ìmáàmù àgbà lóko wàsó. Ẹ̀jẹ̀ kọ́lọ̀ wọ́n ìwọ náà fún àlùbáríkà. Ẹ̀jẹ̀ kọ́lọ̀ wọ́n ìwọ náà fún àlùbáríkà. Pèsè ní ọwá nífẹ̀ẹ́ ìmáàmù bẹ́ẹ̀ tó tu gbogbo ara lẹ̀ ọmọ akóníkálukú náà dọ̀gba. Ẹ̀mí léwu. Mo jọ̀wọ́ ìdákọ́lá tóbi. Allahu Akbar. Àtúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí a fi ọwọ́ àtàkọ́lẹ́ dárúkọ àṣẹ ìdá òbíjogún fún iṣẹ́ náà tí wọ́n bá wa ṣe. Bákan náà, a dúpẹ́ lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n darí ẹ̀ sí. Àwọn àgbàláyé gbà mí, ọlọ́run kó dákun pa àṣàlékún dáadáa àwọn bàbá wa yìí. Wala hawla wala quwwata illa billah. Ètò tó kàn náà ni kí wọ́n bá wa ṣàdúrà sí. Àwọn àfáwà méjì lápè, àfáwà àkọ́kọ́ náà ni Sheikh Abdul Fattah Ẹ̀sìn láti ìlú Ìbàdàn kí wọ́n bá wa ṣàdúrà sí láàrin ìṣẹ́jú díẹ̀. Owó àdúrà wọn má bínú 50,000 naira. Allahu Akbar. Lẹ́yìn náà, owó àdúrà bàbá wa láti ìlú Ìkòyí.
Ìmọ̀ọ́mọ́ gbà fún gbogbo ìlú kò yí. Fún gbogbo oríire 50,000 naira. Bàbá wa Imam láti Àjáwà Ògbólúwa 50,000 naira. Àfáà oníyàwó mẹ́ta 50,000 naira. Owó àdúrà bismillah. Alhamdulillahi Rabbil Alamin. Ẹ̀dàkùnrin ní jẹ́ kókò torí ọ̀nà bàdà. Ọlọ́gbà ní Alhamdulillahi Rabbil Alamin. Ó dájú pé tawhid rububiyyah nù. Ọlọ́gbà ní Ar-Rahmanir Rahim. Ó dájú pé tawhidul asma'i was sifat kùnú. Tó bá ní Maliki Yawmiddin. Ó jọ dájú bẹ́ẹ̀ pé ìròyìn ara rẹ̀ náà ni iyyaka na'budu wa iyyaka nasta'in tawhidul uluhiyyah kí n túmọ̀ sí kò sí tawhidi mẹ́ta lọ́ka ìníbà. Tí a bá sọ fún èèyàn pé kúrò níbi tí ọ wà yìí lórí òdodo ìtọ́lọ̀ máa ṣe fúnrú àwọn bẹ́ẹ̀ ló ṣe fún àwọn àgbẹ̀ ìlú àmúlùgbò mọ́ sọ yìí lẹ́nu dájì náà ni mo pè wọ́n ní asorok of knowledge. Asorok of wisdom. Nítorí pé asorok yẹn náà lọ́ba Adẹ́dà ti parí tí ń bẹ láàrin àwọn àti ọba Gándì ìlú yìí. Ọlọ́mọ bí ọ ìjà náà dákòjọ́ parí táyáyá. Ọ̀rọ̀ láàrin bàbá sọ́mọ ni. Wọ́n sì jọ pàdé wọ́n jọ sì mú síra wọn. Bàbá ò dínà ọmọ rẹ̀, ọmọ náà dínà bàbá. Ọba Gándì láti Ìbàdàn abẹ̀yìn. Ẹ dákun ẹ kọjú lédè ẹ má gbọ̀tá láyè fọwọ́lé má. Ọ̀rọ̀ mẹ́lẹ̀ kejì oríire lọ Ọlọ́run ṣe fún yín ló gbọ́mọ̀ sọ. Gẹ́gẹ́ bàbá wa Mufassiru àgbà ṣe sọ ní gbogbo ìlú lánàá tẹ́lẹ̀ ibi tí ẹ ti ń kí tàràwí ní mọ́sálásí ńlá ìní òrògbé ń bẹ. Ìgbà tí ọ̀rọ̀ wa àgbà ìmáàmù àgbà fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ tí a ti wá ànánsì ẹgbẹ́ gbogbo central mosque ẹ máa kí tàràwí bẹ wọn kọ́ lóògùn padà wálé díẹ̀ díẹ̀. Olùsínà nìyí orúkọ ní ròyìn Ọlọ́run ní tìǹà máa yí láíláí. Níparí ọ̀rọ̀ mi jókòó àwọn àgbàlagbà láwà lọ́jọ́ tí adúró tòdodo ìní ọ̀la nìyá rí pé èmi àti wọn ló tiẹ̀ wá jẹ́ni tá a máa sọ̀rọ̀. Àmọ́ al-arwahu junudun mujannada. ما تعارف منها اختلف وما تناكر منها اختلف. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bá a ṣe dé central mosque báyìí torí family àti ọ̀bá ìdáná làwọn akọ́kọ́ gbà lọ a sì bá wọn bẹ̀ tí wọ́n so pọ̀ ọmọ lọ ní family house a sì bá wọn bẹ̀ tí wọ́n gbogbo ọmọ jáde àti central o àti family house tó gba àwọn abiyamọ táwọn pàdé ń bẹ̀ tí wọ́n bá ti fẹ́ kí wa báyìí kúrò ní ṣé gbogbo ẹni tó fi apáta. Mo á ní ẹ̀yìn ìtajọ wa ẹwà iná ẹjẹ́ àmọ́ sanwó àdúrà. Àwọn afáwọn arúgbó. Àdúrà àwọn arúgbó náà ní máa mú ń gbà lọ. Tẹ́nìkan máa wá dúró bí ìkan tó lò wọ́n ṣe pé táwọn àgbàlagbà rẹ̀ tí wọn kò ní ẹ̀sìn wọn ṣàdúrà. Èpè rẹ̀ ó padà fọ́dọ̀ rẹ̀. Nípa ìjàmá ẹ lọ fọkàn balẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Inú tí máa ń jẹ́yàn lẹ́yìn bàbá ìmáàmù tó ti dáwọ́lé Ọlọ́run ó jẹ́ ọ̀pá yín lójú ayé wọn. Ẹni tí ń sọ pé wọn ò fẹ́ dálé kí ó lẹ̀ tí sì ń dínà mọ́ gbogbo àwọn ọmọ ọlọ́mọ. Òun náà ti mọ̀ pé bọ́n bá dà nǹkan lẹ̀ kọ́ sọ́mọ tí ó mójútó ni ìwọ̀n pẹ́ níbi sọ pé àkílẹ̀ tó wá fẹ́ dé kí n dálẹ̀ èyí tí mo mójútó ìyá yìí tí mójútó tó bá dà nǹkan lẹ̀ èpè tí ń sẹ́fọ́ ọmọ ọlọ́mọ ìta lórí àwọn ọmọ rẹ̀. Báwọn bábá láwọn fẹ́ dúró jẹ báwọn mójútó èpè tó ti sẹ́ kalẹ̀ àti dínà mọ́ gbogbo ẹ tó fẹ́ ga tí dínà mọ́ wọn lórí afẹ́lófẹ́ tó pa wà lórí ọmọ ọlọ́mọ kò ní àwọn ọmọ tí wọ́n náà lọ́wọ́ ìtọ́ ti dá fún ọ náà ní ká má wulẹ̀ ṣe kéde ká má da kẹ̀kẹ́ lẹ̀ bàbá àgbẹ̀ ogun akí yóò wàláhì wọ́n wojú yín mo ní kó mi jáde rẹ̀ ìfẹ́ ni Ọlọ́run níjọ yà yín ẹ máa fà lọ bẹ́ẹ̀ ẹ wà abadá ìfẹ́ nà bẹ́ẹ̀. Bàbá ẹ̀ máa ẹ ń fi ọ̀rọ̀ anábì yẹn fi kọ́ wa nílùú Ògbómọ̀ṣọ́ ẹni tó wá ní kìí sọ̀rọ̀ Kùránì kìí sọ̀rọ̀ anábì ní á ìwọ́n tó sọ báwọn ó sì ṣàbòsí Ọlọ́run ṣàbòsí anábì. Bàbá yìí ò ní wí kẹ̀kẹ́ jáde lẹ́nu àfi Qur'an kò ní wí kẹ̀kẹ́ jáde àfi sunna nabi ẹ̀dá kan tí ìbá ṣe Qur'an ni bàbá yìí máa mú ń kà tí èdè sunna nabi bóòlù owó ṣe sọnù ní central mosque tí wọ́n sì rí i
nítorí ó sì tún dá padà tí ò ní gbé lọ ká ní ẹyin nǹkan mẹ́jọ tí máa ń mú ìyẹn dẹni gíga là ń gbọ́ lójoojúmọ́ sáwọn yóò dàrú owó ilé padà. Ànábì ní tazawwaju ní wàlúùdà áni wàlúùdà Ma'qil bun Yasar òní ìsọjọ́ ọ̀rọ̀ ni o Ma'qil bun Yasar bàbá ìmáàmù ìgbẹ́ bá nàìjíríà náà ti ń lọ àwọn tí a bá débi tí ọlọ́mọba ti ní kínú rẹ̀ máa dùn yóò kàn tóra ká díẹ̀ náà Ìbàdàn náà sì jìnnà díẹ̀ bàbá ìmáàmù gbogbo fámìlì mi lájọ wá gbogbo àwọn ìyàwó ẹjọ wá second daughter mi third daughter mi ẹjọ wá gbogbo wọn kọ́ láwọn ọ̀sà tẹ̀lé mi inú àwọn tó àjọ wá yàrá yà mí bì wọ́n ní gbogbo tó wọ́n ṣe lọ́wọ́ pàtì ọ̀nà ara wọ́n ní wọ́n lọ bì kẹ́kẹ́ kó nǹkan bọ̀ báyìí máa mú lọ́wọ́ báyìí ṣé kárí lẹ́nu gbogbo àwọn èèyàn ní ṣé ẹnu wọn kárí lóògùn mọ́jú ni tó ń kálukú sọ fún wọn sáfẹ́ sùn àbí kó wọn rí bàbá yìí tí ó tún mà ní pé lọ́jọ́ tí wọ́n palẹ̀ mọ́ yín gbogbo àwọn tí aláwọn ń ṣe astronomy lónìí àti astrology ibo ni wọ́n wà jọ tí wọ́n palẹ̀ mọ́ yín wọ́n ti jẹ́ bí oṣù nìkan ní ọmọ fáwọn màráwò lọ́jọ́ tí wọ́n palẹ̀ mọ́ ọmọ nínú ìyá rẹ̀ bí kásìmì rí sí yìí ibo ni gbé kámẹ́rà sí jọ́nà wọ́n àjẹ́lì yìí ibo ni kámẹ́rà wà jọ́nà wọ́n àmẹ́lì yìí mo fi ya kámẹ́rà dáadáa wọ́n ṣe kíjìn amsa ìdè ọba tó wá tó ìmọ̀nù olórí rẹ̀ kámẹ́rà kẹ́kọ̀ọ́ rí jọ́nà fi ń tẹ́yà rẹ̀ àti ń tẹ́yà náà rẹ̀. ilé ayé lára kò ní dasálẹ̀ bàbá wa ilé ìgbà mi wọ́n ní wọ́dọ̀ yìí o tó jókòó ìlókù gbogbo nǹkan alùsùn náà mẹ́bí bàbá sùnmùrà rè tẹ́nìkan máa sọ pé jáde àwọn ọ̀gbọ́dọ̀ pé yín lọ́ máa parọ́ ẹ bá pè yín lọ́ máa parọ́ káwọn àti ti fẹ́ ṣe bàbá sì ní àdúrà ní kásì ẹ̀dá apá lọ́lọ́lọ́. ilé ayé lára kò ní dasálẹ̀ ilé ayé lára kò ní dasálẹ̀ ṣékẹ́ṣékẹ́ fáwọn olóore ilé ayé lára kò ní dasálẹ̀ ilé ayé lára kò ní dasálẹ̀ ṣékẹ́ṣékẹ́ fáwọn olóore. Àwọn tẹ̀lé olóore tí wọ́n ti palẹ̀ máa bàbá ìkàlẹ̀ kó tó dé báwọn náà bá díje ọmọ ọlọ́mọ ni bàbá wa ìmáàmù àgbà gbogbo olú Ògbómọ̀ṣọ́ kò ní máa gúnrégé fún wa báyìí adébáwọn tó bí yín wọ́n tó dáadáa kó dènà mẹ́lì kẹta wọn lẹ́lì kẹta kó rábítà nígbà táwọn náà bẹ̀rẹ̀ láyé wọn àfẹ́ nìkan kan rọ́pò ọmọ kẹta ní rábítà asọ̀rọ̀ tí wọ́n ti wá pè yín o ẹ wá dàgbọ́n tí wọ́n ló tún kù wọ́n lè yàn fún lókà wọ́n gbé lọ fẹ́ dà. ilé ayé kò ní dasálẹ̀ ilé ayé lára kò ní dasálẹ̀ ṣégeṣége fáwọn olóore ilé ayé lára kò má dasálẹ̀ ṣégeṣége. bàbá ìdílé ọlọ́mọdé wọ́n kú ẹ̀ o gbogbo àwọn dókítà àwọn akúmọ̀ ọlọ́tùnbẹ̀lẹ̀ ọlọ́run ní jẹ́ wọ́n kú oníyàwó mẹ́ta ló ní kú musamman kai ọlọ́run ní jẹ́ wọ́n kú àmọ̀tẹ́kùn ò ní ṣòfò àmọ̀tẹ́kùn ò ní kú láíláí ọ̀gá jù báyìí lọ la hawla wala quwwata illa billah. èyí ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọjọ́ lọ ni àti gbogbo àwọn tó kọ́ tán. Bàbá ẹjẹ bàbá tẹ́tù kò ń bí ẹjọ́ pàdé ní mítì lọ́ní nínú ọmọ ìlú àwọn ní chairman àwọn yú síbẹ̀ náà. Bàbá jẹ wọ́n jẹ́ gbogbo ara sọ̀rọ̀ báyìí níwájú ọmọ ìlú la lọ sí mítì ìjọba ó gbóná kí lẹ̀ ń sọ lẹ́yìn wá kàn á pébìlì kótó bì kan àwọn ọmọ fẹ́ pébìlì kótó lọ́jọ́ tẹ́yìn ń dààmú bẹ́ẹ̀ ṣe yọ̀wọ́ àwọn tó lọ ń múra ẹjọ́ kejì. Àwọn àti àwọn league of imam afa Ògbómọ̀ṣọ́ 20,000 naira. Allah. Rasibi 20,000 naira. Owó àdúrà. Ó fẹ́ ọ̀kan. Ó fún ìpònà kan sọ̀rọ̀ ìmọ̀ máa gbà bẹ́ẹ̀ ṣe. Ajánsì bàbá ìmọ̀ máa gbà àwọn náà. Mansur 100,000 naira. Bí báyìí tó kọjá ní kí Bàbá igi ogun náà láti 25,000 naira fún owó àwọn ní Ajánsì bàbá ìmọ̀ máa gbà. Àwọn àfáà káwọn má ti lọ gbogbo àwọn tẹ́ rí yìí wọ́n ti sáàfù gbogbo wọn.
pátápátá àwọn àfáà bàbá ìmọ̀mọ́ àgbà láwọn tọrọ wọ́n ní ẹ báwọn sínú ẹjọ́ kò bẹ́ẹ̀ sínú kọ́lọ́ sínú lọ́rùn. Ní báyìí àfáà wa Abdulhakeem Mudathir oníyàwó mẹ́ta náà ni wọ́n bá wa ṣe àdúrà Bismillah. Alákọ̀ọ́kọ́, alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Adúgbò fún Ọlọ́run àní àgbèsí olórí dáadáa. Ọ̀rọ̀ mi ò ní pọ̀. Orí ọ̀gá mi ni àfá Abdulfatah ẹ̀sìn wọ́n ti yanjú gbogbo ọ̀rọ̀. Ó tún wá jẹ́ ìwé wọn àdùnkù bá dọ̀rọ̀ ti wá. Àwọn bàbá wa nígbà tí wọ́n kọrin fún bàbá mọ́ mi lẹ́sẹ̀. Kí tó lọ, ó wù mí kí n fún ajá lọ sí àwọn ṣéèkù wa Daoud láti ìlú Abẹ́òkúta ní owó. Àfáà yẹn gbé mi débẹ̀ pọ̀. Mo fún yín owó 10,000 naira. Bẹ́ẹ̀ náà fẹ́ fún ọ lówó. Kódà yóò tún wú mi ẹ bá fẹ́ fún ọ lówó sí o. Wọ́n láwọn fún ìta àbọ̀ fún ẹ mọ̀ pé ẹ pè mí kí ìfẹ́lẹ̀ fẹ́ ní Musa bí Yúlì sáyì ẹ tó bá tún bẹ́ẹ̀ di fún àfa àwọn gbé wa débẹ̀ dáadáa. Ọlọ́run yẹn ti yóò ta. Nítorí wá jẹ́ nìkan ó dùn ní pé jíjá mẹ́sì wọn tó wá ní tẹ̀júwì dùnú. Nítorí mi ò láìkí ẹnu, wọ́n pè bìrìkì ni o, wọ́n tún wá ní ìfarabalẹ̀. Ẹwà àwọn tó ń tẹ̀lé àwọn àfàlà yìí òde òní ọgbọ́n fi ń jọ́. Bàbá yìí ní dọ́tì. Akí àwọn afáwà láti Abẹ́òkúta. Wọ́n sọ̀rọ̀ pé bàtà wọn dé lókun mọ́ àwọn òbí báyìí ló ṣe rí. Nítorí ìlú ẹ̀fẹ́ sọ ìgbésẹ̀ kò dá mọ́lá. Mo láwọn èèyàn Abẹ́òkúta dáadáa tí mo wò. Ṣùgbọ́n pé Abẹ́òkúta làwọn afọ àwọn ti wá àti mo ti ń sọ̀rọ̀ ó jọ mí lójú. Ṣùgbọ́n ṣe é ṣe kó jẹ́ kí wọ́n gbé bàdàn ní ìlú. Orí bàdàn ló ti mọ́. Tí ẹ gbé bàdàn yá kúkú là. Wọ́n gbọ́dọ̀ ní gbẹ̀gbẹ́ ṣe pè mádùn. Àgẹ́síkí wà sí owó ìlú lára pọ̀. Kódà bẹ́ẹ̀ ṣe ń tọ ọ̀rọ̀ ó yẹ káwọn èèyàn tó máa sọ́dí rẹ̀ lọ́tọ̀. Àìdúpẹ́ fọlọ́ pàpà nínú o. Ọlọ́run ní jẹ́ kẹ́ sápò lẹ́yìn wọn. Ọlọ́sìn tó dáa fún yín lẹ́yìn wọn. Ọlá ìwọ̀n mọ̀ ọ̀rọ̀ sọ. Èmi bóyá fún yín pé mi ò mọ̀ ọ̀rọ̀ sọ pọ̀. Ó máa jẹ́ kí n láìkí ẹ tó bá mọ ọ̀rọ̀ sọ. Ó mọ̀ ọ̀rọ̀ sọ. Ibi tọ́rọ̀ náà ti ń jáde Ọlọ́run ló jí láyà. Ọlọ́run ló jí láyà. Bàbá wa igi ogun mo bí mọ́mù lọ́jọ́ kan tá à ń sọ ogun ní mọ́bìnrin o. Bàbá igi ogun mo ní tán ń sọ̀rọ̀ ní ìgbà tó wá sí ibi mọ́dọ́sà wa ń bẹ̀rẹ̀. Ó yàtọ̀ sí bí mo ṣe máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé wọ́n máa ń sọ̀rọ̀ sẹ́ pé yóò mọ bẹ́ẹ̀ máa di ilẹ̀ mi. Àìmọ̀mù wa rárá àpéjọ pé bọ́rọ̀ yẹn ti wá. Òun ló ṣe kí ni o, òun ló fà. Wọ́n nífẹ̀ẹ́ yín pọ̀. Abẹ náà ba olódùbọ̀ àdá ìlànà. Ìgbà tó bá àárín kan nígbà kan mọ̀ wá ń sọ̀rọ̀ bá mi ẹ̀rú bá èmi náà. Èmi náà wọ́n tó bá wọn yàn pé nǹkan yẹn kan lè mọ́ jẹ wá ẹ̀mí gígùn ní kọ́nà tó fún wọn. Èmi ò lè parọ́ mo ní tí nǹkan bá ṣe mọ́ọ̀nù ní ti ojú ó ti wá o. Ọ̀la ìkọlọ́sọ̀ ojú ó ti wà. Yóò rí bákan. Mo máa rò gbà mí. Ìmú mo máa rò mí sì máa bọ́ lójú pé lẹ́kọ̀ọ́sẹ̀ wà pé kí ọlọ́run yarí o. Bàbá ìlú wọn rò bẹ́ẹ̀. So bàtà bá wa kọ́ ní bọ́ lójú wọn omi bọ́ lójú tìlẹ̀. Polisi tó fà á àrònú jìnà ẹ̀. Àṣẹ ìgbọ́n tẹ̀ wọ́n èmi ìdí ṣègbè dáadáa. Ìyìnlẹ̀ wá lu ní sáìnù. Ìyìnlẹ̀ wá lu bí o. Mo ti táàbù kan lónìí yìí. Mo wá dé lórí tó wá wá. Ìyìnlẹ̀ wá bí kò sẹ́ẹ̀ tó lè jẹ́. Ìyìnlẹ̀ wá. Ṣùgbọ́n orí tí mo fẹ́ ṣe pọ̀ wá kí tó padà. Àkìtà ọ̀wé. Mo tún láwọn tí mo fẹ́ kọ́ lálẹ́ yìí kó máa ṣe mọ́lẹ́jì gbogbo ẹ̀. Wọ́n gbọ́dọ̀ parọ́ fún ìmọ̀ òjú bẹ́ẹ̀. Èèyàn ni mọ́mù. Kì í sọ̀rọ̀ owó o, kì í ṣe ọ̀rọ̀ owó bóyá owó. Àyú náà wà òkè náà ìyàwó mẹ́ta ọmọ mọ́kànlá ní táyì. Àmọ́ wà òkè. Ṣùgbọ́n ẹgbẹ́ kéèyàn ò dáa, mọ́mù dáa. Kí tó rọ́pà ìrìn àti mọ́mù pọ̀, ìyìn sọ́mẹ́rì kẹ̀kẹ́ rí láyé. Ìyìn sì ní sọ́mẹ́rì kẹ̀kẹ́ tí ìjà ìláyé. Torí ẹ̀yìn ní sọ, ọ̀láì, ní tó kọ́ pa wá pọ̀. Ìrìláyé. Ibù mi mọ̀ pé nǹkan yẹn ti pa ọ́pọ̀ rí lẹ́tà mọ́rán tí wọ́n ń dáná o. Ògùn mọ̀ sọ mọ iyì wọn. Mi sọ bẹ́ẹ̀ pọ́n wọn lérò. Ẹ̀jẹ̀ ń sọ fún yín, ẹ̀jẹ̀ ń sọ fún yín, ọlọ́wà ní kí ẹ mọ iyì wọn. Ẹ tún ti wá padà sá mi.
Ìbàdàn lè mí ilé wíìnì. Ẹgẹ́ tí mo sì èèyàn ní ìmọ̀ọ́mù bàbá rẹ̀ kìí ṣe àwọn èèyàn káwọn náà ń dá wọn àwọn ayé máa ń nífẹ̀ẹ́ wọn. Ẹlòmíràn wò bẹ́ẹ̀ ẹ mọ owó tó pa wọ́n pọ̀ tó fi lóhùn ní sọ kì í sọ̀rọ̀ owó wọ́n kì í ṣe ọ̀rọ̀ owó. N tó pa wọ́n pọ̀ àtẹ̀yìnbá tí mo mọ ìmọ̀ọ́mù ní ilé èèyàn wò làwọn eléyìí ìmọ̀ọ́mù wa ní kíní pẹ̀lú tẹ́lifà ni. Nfààní àbí táwọn pẹ̀lú àwọn alálẹ̀ ìmọ̀ọ́mù èsì ìmọ̀ọ́mù kékeré ìwà wá ṣùgbọ́n ìtẹ́ríba ti pọ̀ jù. Torí ẹ̀kẹ́ rí lọ́dọ̀ òní ìdàgbàsókè wíṣíkì. Tó bá dọ̀bà lẹ́tọ̀ọ́ bá kí sànyà dé wọ́n ní wíṣíkì mọ̀ ní ìtẹ́ríba pọ̀ o. Ṣé kò kéré sí sànyà dé ni? Oyin tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni wípé ìmọ̀ọ́mù ọlọ́ọ̀dẹ ti yẹ fàlàyé. Àti ní inú wa ti ń dùn àdánwò tí ó dé táàbì wọn sáfún ọlọ́ọ̀dẹ tó bá wa. Ọlọ́ọ̀dẹ tó dé bẹ́ẹ̀ yìí náà. Dáadáa yín lèmi fi wà ní. Wọ́n fẹ́ kúta tó sì wà níbí. Àti ẹ̀gbọ́n àwọn bàbá wa ibi ogun. Ṣé ẹni tó ní bẹ́ẹ̀ sọ sí ni pé àtẹ̀yìn àti mọ́mù 1+1 = 1 ni. Bá bàbá yín bí wọ́n wá ọ̀gá tó pè wọ́n ní ẹgbẹ́ òwe náà lùbẹ̀ dáì láàmú. Mo ní mo ti gbọ́. Ìdàgbére ilé bá wa jẹ àwọn akẹ́kọ̀ọ́ orí ilé mọ́. Mo ní mo fẹ́ dé ògùn ògùn. Wọ́n lẹ́yìn àti mọ́mù ọlọ́sàn lọ ní. Mo ní ìfẹ́ dé ìmọ̀mù ìwà yín ni o. Àdánwò tí ó dé tí wàá yóò fi kó lọ́wọ́ yín Ọlọ́run jẹ́ kẹrin. Ẹ wúrọ̀ àwọn ọba yìí tó bá dàgbà tó bá yóò jókòó ní owó tó báwọn oníkàbà dáadáa. Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí àwọn ọmọ tèmi náà lè máa rí lẹ́yìn tí wọ́n máa dùn. Níparí torí àlọ́ sínú. Ìmọ̀ọ́mù náà ń ṣe ìnáwó ẹwà dúró owó tí wọ́n tó ti ná. Wọ́n tún wá fún ajá náà sí wọ́n tún fún ajá náà sí lówó. Ẹ wo àwọn akọ̀ láyé ká máa ṣe pọ̀ ìbọn ìsìnyàn. Torí pé kí làwọn náà ní láìpù wa. Wọ́n tàbí wọ́n pè jáde sí ṣáná sí ọmọ rí láì dé 100,000 nídọ́gbọ́ ẹ̀kan. Ajáde sí ọmọ ètò àgá nílá oníkó lọ́wọ́ tí ń ṣe gbogbo ẹ̀. Ajáde sí àdánwò tí wọ́n mú òfin ní trọ́ọ̀sì ẹ̀yìn náà Ọlọ́run ló ti bá rí. Torí pé àwọn náà wọ́n ṣe dáadáa pọ̀. Wọ́n ṣe dáadáa Ọlọ́run àdó tí yìí. Àwọn bàbá tí wọ́n wá ṣàgbà pọ̀ tí wọ́n ti wọ́n kíkọ́ wa táwa ní àwọn bàbá wa ṣe wa. Ọlọ́ọ̀ba yóò jẹ́kẹ́ tó dàgbà fún wa jù báyìí lọ. Mi ò rí ìkankan tí wọ́n mú sí jẹ́ ìnìbá wọn bẹ̀. Mi ò sí níbi tí wọ́n mú wà jẹ́ ìnìbá wọn bẹ̀. Wọ́n pàlọ́ ìwọ́n máa ń wà mí tó dáa. Ìtẹ́ wàá fi wọn wà bí tí ò dá Ọlọ́run ló ṣẹlẹ̀ sí wọn. Àtúgbò àwọn àwọn ṣèkọ̀ ọlọ́ba tó fẹ́fẹ́ yìí náà Ọlọ́ba dúró sí yìí. Ìfẹ́ ìmọ̀ọ́mù lẹ́ni ìfẹ́ Ọlọ́run lẹ́ni lára àwọn ìmáàmù. Àdánwò tí ó dé tí ìfẹ́ náà tí ó fi lọ Ọlọ́run ló dé bá wa. Láhàúlà wàlá quwwata illa billah. Mo tún kí ilẹ̀ kan sí o, mo nífẹ̀ẹ́ yín pọ̀. Èmi lọ́wọ́ aláìkè yẹn o. Bẹ́ẹ̀ ni, torí mi ò láìkè kí ìran ṣe báyìí gan. Wọ́n ṣe dáadáa, wọ́n ṣe dáadáa. Ọlọ́ba ló ti yàn la hawla wala quwwata illa billah. N ti kẹ́yìn, àánà kúrò láì. Tọ́ a fi àsìkò yá ní. Bàbá wa ní kò yí, wọ́n ti fásíà, bàbá alájà wà, ẹ ti fásíà, ṣé kálí, wọ́n ti rábà náà, ìṣẹ̀lá. Sallu ala nabiyil karim. Sallallahu alaihi wa sallam. Sallu ala nabiyil mustafa. Sallallahu alaihi wa sallam. Kasatu tabala resuli. Kasatu tabala resuli. Kala awuseso ya bí ọba mọ́ra ń bà láti máa ti táyé àtù yóò bá dára ẹ̀ lójú yóò fẹ́ má lè kọjá ṣùgbọ́n ní ìsìn lágbára ọlọ́run lágbára bàbá láyé dà mẹ́ tààrà láàrọ̀ àwọn ọ̀fẹ́ ọ̀fẹ́ nìkan ká sì kẹta má pẹ̀lú ìgbọ́n náà ẹ̀mí ìlú pọ̀ àmì gbogbo ẹ̀yìn tẹ́ ẹgbẹ́ ìgbà bàbá bá jó kọ́lé bàbá wọ́n bá lé dáadáa.